Ta ni bàbá bébì nípa fídíò kan tí mo post ní àná ní orí Instagram àti gbogbo àwọn social media mi pátá nípa ọ̀rọ̀ Dayo Amusa nígbà tí wọ́n ṣe naming ceremony tán lánàá bí Yorùbá movie actor Dàmọ́lá Ọlátúnjí bó ṣe ń bá ń ya fọ́tò gẹ́gẹ́ bí bàbá ọmọ. àwọn èèyàn ti wá jù mí sí àárín tí wọ́n ń drag mi lórí social media. Ìtẹ́ TV ni wọ́n ń pariwo kiri pé èmi ni mo post fídíò tí mò ń pe Dàmọ́lá Ọlátúnjí ní bàbá bébì. Ẹ wá lọ wo kọ́mẹ́ǹtì kan tí Dàmọ́lá Ọlátúnjí fi sórí Instagram ẹni tẹ́nìkan ti bèrè wípé ṣé òun ni bàbá bébì ní tòótọ́, ó dẹ̀ dá lóhùn pé àbí o, like seriously. Ẹ jẹ́ kí n wá àdí fídíò yìí mọ́ fídíò yẹn kẹ́ ẹ wò bí gbogbo nǹkan ṣe lọ ní àná. Mo ti fi gbà kan rí jọmọ tuntun sómi ọ. Bàbá mi fi gbà kan rí jọmọ tuntun sómi ọ. Sọ̀ló Mákindé o, Sọ̀ló Mákindé, àwa yín délé, a ò bá yín lé, ọmọ yín lábá tó ń jójú yọ̀bọ àtẹ́wọ́ lójú wa Àyìndé ice kò gbà á. Kí ló dé náà? Ṣé tí nǹkan bá ṣẹlẹ̀ ẹ̀yin ò lè má drag artist ni? Àbí ṣé tí wọ́n bá ti jẹ́ celeb ó ti ṣẹlọ̀? Dẹ́ni sí tẹ́gbẹ́ wa bá ti ń ṣe nǹkan tá a bá ti lọ ọbẹ̀ ó ti dàdánwò. Dẹ́n kí lẹ fẹ́ gbà tó bá yẹ pé Dàmọ́lá Ọlátúnjí àti Dayo Amusa wọ́n fẹ́ ra wọn gbé fúnra wọn, kí lẹ fẹ́ gbà ń bẹ̀? Ẹ̀yin ṣe rí nǹkan tó dáa nísìnyí tá à ń rí combination Ṣẹ́gun Ògúngbè àti ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ dá sí mọ́, bẹ́ẹ̀ dá sí ní bẹ́ẹ̀ tí ẹ̀ bàjẹ́ ni tí wọ́n post fídíò ara wọn. Létà yìí wá nǹkan tó dáa náà. Ẹ̀sùn sálẹ̀ yìí tẹ́ pé náà yín bloggers abẹ́ẹ̀lì tẹ́ fi ń kó subscriber àjọ. Wèrè tó bá yá ní ìṣẹ́ kò followers jẹ́ mọ́ bí hack account yìí, ó yẹ wọ́n hack ẹ̀mí ti yín gan. Ẹ̀mí yín gan òde, I swear. Ẹ̀mí wèrè tẹ́ ń gbé kí ẹ̀mí kúrékùrè. Ẹ̀mí wá ń gèjì ìrègbè. Àti ẹ̀mọ́ tátìsì ti ṣe fún mi. Mo sì gbéyàwó fọmọ ń jó ní ẹ̀mí ló post ẹ̀ nínú ẹ̀yìn bloggers. Wọ́n kálẹ̀ gbọ́ pé mo fún Ìyábọ̀ Òjó lóyún. Orí yìí ti lọ ajé, orí yìí ti lọ́ọ̀kì. Kẹ́kàn gbọ́ pé tàbí kákàn fi jọ fi ṣeré nínú fíìmù. Yóò gbọ́ pé Lizzy Anjorin faṣọ sóyún mo wá dì mọ́ mo fún wọn. Ẹ ti bẹ̀rẹ̀ ọjọ́ wèrè. Ẹ̀yin ẹlẹ́jọ́ àbí ṣé wọ́n mọ pamọ́ yín pé Lizzy Anjorin lẹ́kàn rí mi àti wọn tàbí pé bóyá òun àti bíi Fẹ́mi Adébáyọ̀ lè bá rí wọn tí wọ́n jọ wọ wedding gown tí wọ́n ṣe nǹkan rí lẹ́yìn tó fi jẹ́ pé wàhálà ìṣòro torí àti jẹ torí àti lóko torí àti ní views àti ní followers. Ṣé gbogbo ẹ̀dá tó bá ń kọ́rọ̀ ọjọ́ dídé ìbàjẹ́ ṣe rò pé yóò fi ṣe nǹkan rí ni? Bí èèyàn fi rú ẹ̀tọ́ ọmọ ọ̀ngàn ní jèrè ajé sẹ́ǹtàn fọ́ọ̀mù ni. Ókè ní Dayo Amusa àti bímọ ní sẹ́yìn lẹ́sàn ó ti jáde lọ sí fídíò. Ẹni tó bá wẹ́ anybody ló lè bímọ fún, ẹni tó bá wẹ́ anybody ló lè fẹ́. Ṣé dandan ni kẹ́ ẹ mọ ọkọ ẹ ni? Ṣé dandan? Tẹ́ ẹ bá mọ̀ kí lẹ́ ṣe tó gbọ́kọ tí yín ni. Ó sì gbọ́kọ tí yín tó bá fi lè bímọ fún ó ti dọ́ ẹ ti jọ́ di ìyàwó ọkọ nìyẹn. Kí ni máa ń ṣẹlẹ̀ gan-an lórí social media yìí? Kí ni wọ́n fẹ́ ṣàyé dà sáwà ní kíjọba condemn social media yìí? Ẹ̀yin tó lọ gbé bàbá kan wá ní ìṣẹ́ tó lò lọ́kọ. Ẹ̀yin sẹ́gbọ́n rẹ̀, ẹ̀yin sábúrò rẹ̀, ẹ̀yin sọ pé bóyá ẹ̀yin ló fẹ́ tẹ́lẹ̀, ẹ̀yin sọ pé bóyá ẹ̀yin fẹ́ àbí ṣe fẹ́ ni ẹ fi ń bá wọ́kọ̀ kí. Kálukú ló mọ tó pè rẹ̀. Mo ti rí interview kan tí wọ́n drop comment sí pé ẹnìkan ní Dàmọ́lá ni bàbá ọmọ, Dàmọ́lá wá ní àbí o ní ìsinyìí ó ti nítumọ̀ kan.
bó bá jẹ́ bàbá ọmọ kí ni tẹ́ fẹ́ fi ti kí ni tiyín kí ni tó kàn yín in fact ó sì já dúpẹ́ lọ Tinubu èmi rò gbogbo wàhálà tí bàbá wọn kó bá wa lórílẹ̀-èdè yìí gbogbo dáadáa tí bàbá wọn ṣe fún wa lórílẹ̀-èdè èmi rò pé kí kálukú ó bízì ni láti ẹ̀ bízì ó dà pé ebi yẹn tí wọ́n lu brain yín àbí ebi yẹn ṣe ń play privy copy fún yín tó bá play master ní sọ bójú yín máa bó ṣebí sì ń rówó ra data àbí ẹ̀ ń rówó ra data ló jẹ́ máa ń wọ́n wọ́n ló jẹ́ máa dá sí tí ọkàn ló jẹ́ máa yọnu sọ̀lọ̀ aláìmọ̀ ń tọ́kàn bí àwọn ilé ìgbìmọ̀ asòfin tí ń jókòó lórí ọ̀rọ̀ Bobrisky ẹ̀ máa ń tọ́kàn lọ́rọ̀ yìí ẹ̀ máa ń tọ́kàn ẹ̀ máa ń tọ́kàn adu gbogbo tí ń bẹ ńlẹ̀ adu gbogbo wà láti bẹ lọ́rùn wa tá ti mọ̀ bá ṣe bọ́ ń bẹ̀ àjọ tá ti ń rẹ̀ pé 1000 plus tá ń rà kí ni achievement tó ṣẹlẹ̀ Nàìjíríà ẹ lè bọ́ sórí social media kẹ́ sọ lórí yẹn kẹ́ complain ẹ̀dẹ̀ ń gbọ́rọ̀ yìí jojúmọ́ ẹ̀ẹ́dẹ̀ rí kò sí hope kankan wájú yín àbí ṣé hope wà fún yín lórí ìjọba ìta àjọ ń balẹ̀ lọ́yẹ̀ sọ hope tó wà fún yín kò sí náà àfi kẹ́ máa tẹnu bọlẹ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ kí àfi kẹ́ máa tẹnu bọlẹ̀ lórí ọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n á ní David Adeleke wọ́n lọ dá broadu wọ́n lọ sí interview ó complain lórí Nàìjíríà ẹ wá bẹ̀rẹ̀ sí ní dragi ẹ̀ ẹni bàbá rẹ̀ náà bẹ́ẹ̀ náà tó bàjẹ́ táwọn ń sọ̀rọ̀ gbogbo àjọ mọ̀ pé tí David ò sọ́dà ibi ó ti sọ́la àláìkì àti pé àárín ní ìrìgbètò ṣé yà ń jó òun ni president Satan ló kó bá Davido ló tó bá present ẹ̀ bó ṣe kó present ẹ̀ everybody mọ̀ pé ara òrokùn ara ọ̀rá adìyẹ ara òró okùn ara ọ̀rá adìrẹ ṣùgbọ́n wò pé tó ọyẹ kọ́ lọ́ọ́ daṣọ bò á lọ́hùn sọ pé Nàìjíríà dá o Nàìjíríà à ń gbádùn òótọ́ kúkú ni akúkú ń gbádùn oríjọba Saudi Arabia náà ń ṣe Nàìjíríà lọ́wọ́ ẹ̀ olówó òsì mọ́tálíkà òsì mọ́gbà àtijọ́ di kankan náà olójú ẹni tí ó tẹ́wọ́ balẹ̀ Tọ́mílán bridge ní ìsìn tí ó wà náà tí ó pò ń tẹ́ sí àtolówó àti tálíkà ní gbogbo àjọ ń wá ìdààmú àwọn olóṣèlú nìkan ló kù àwọn tí ó ń bẹ sísítẹ́ẹ̀mù àwọn nìkan ló kù tí wọ́n ń tan yìí sílẹ̀. gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ Nàìjíríà láìdá kó gbọ́n kọ́kọ́ yẹra rẹ̀ wò kí ni contribution tiẹ̀ gangan kí ni contribution family rẹ̀ inú mi kan dùn sí Governor Adeleke tó wà lọ́sùn pé wọ́n yà sọ́dọ̀ rẹ̀ bí a sì bí family rẹ̀ ni ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti rúlu state tàbí rúlu Nàìjíríà lénìí àti ìrandíran rẹ̀ kódà kan má fi 10 naira rún ọmú bẹ̀ ẹ̀ẹ́jọ́ máa gbọ́rọ̀ rẹ̀ ni ẹ̀ẹ́jọ́ máa gbọ́ tààrin orí ẹ̀ ni tó ráwọn àṣìṣe kan wà tá à ń ṣe ẹ̀yin ẹ̀dá kan wà especially ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ olórin hip hop yẹn tá bá ń sọ̀rọ̀ nípa aró yín especially irú Davido yẹn ẹ ní sóore bí wọ́n ti praise yín tí ó ti níyì ẹ máa lọ sóore bí wọ́n ti gbé yín sórí social media ẹni tó ti lówó tẹ́lẹ̀ lẹ́lọ́ọ̀bùn 1 million lẹ́lọ́ọ̀bùn 2 million 1 million tó pété ẹ bá bùn family kan àwọn mẹ́wàá lè dìde ńbẹ̀ tí wọ́n yé èèyàn kò ní bàjẹ́ fápọ̀nlé ànábì wọ́n sọ̀tàn kan jó ní orí mi wú wọ́n lẹ́nìkan ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́hùn wọ́n bó ń bá Ọlọ́run sọ̀rọ̀ pé òun fẹ́ lówó ìyá yóò pé òun mọ̀ àyàn ni nígbà tọ́lọ́ ń dá òun ọ̀kọ́ owó mọ́ láyé ṣùgbọ́n pẹ̀lú pé o ti tọrọ lọ́wọ́ àwọ̀ Ọlọ́run 30 ọdún ló kù tó lò láyé ọdún 10 péré láàbùn ọ̀nbẹ̀ tó fi lówó ọwá nínú ọdún 10 yẹn èwo ló fẹ́ ń bẹ̀ sọdún 10 àtàkọ́kọ́ ni àbọ̀dún 10 àtàrin àbọ̀dún 10 àti parí tó bá ṣe wọ èwo ló mú ọwá ni tó bá ìbọ́dún 10 ni Ọlọ́run fún un lọ́dún 10 àtàkọ́kọ́ ọwá mú ọdún 10 àtàkọ́kọ́ Ọlọ́run á dá lọ́lá owó dé ó ti ní owó gan tó bá wá débì kan yóò wà ní ẹjọ́ tó lọ́lọ́ àwọn tálíkà tó wà bí àwọn olòṣì hanrán tó dólòṣì hanrán kó bò ń gbé wọn wá àwa kó gbogbo wọn jọ ó wá lè wà bí 5 million fẹ́ sample ó wá lè gbé sáàrin wọn ẹ gba 5 million yìí ṣe rówó ẹ wojú mi dáadáa lẹ́yìn ọdún 10 lónìí mo ń bọ̀ wá gbà padà
mo lè wá tọrọ lọ́wọ́ yín o, mo lè dẹni tí ò ní mọ́ lẹ́yìn ọdún mẹ́wàá o tí mo bọ̀ wá gbà padà lọ́wọ́ yín. Tó bá dé oṣù tí mo yóò tún wá bòmí, ó wá bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn títí pé ṣùgbọ́n ọdún mẹ́wàá náà ni tó má sì ti ná òun náà nù. Kò òun náà kùnà kò pé kọ́ tán lọ́dún mẹ́wàá hàn, kó o ṣòro àmọ́ náà kò pé ọmọ dàn lọ́dún mẹ́wàá. So ó bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn bẹ́ẹ̀, ó fi ṣe àánú fáwọn aláìní. Ọdún mẹ́wàá wá kọjá, ọdún mọ́kànlá kọjá, 12 kọjá, 13 kọjá, owó ọ̀tàn. Ẹnìyẹn wá padà sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run, èyí sọ̀rọ̀ kan mọ́ rí bẹ́ẹ̀. Lágbájá ọmọ lágbájá tó ọlọ́dún mẹ́wàá ni ó fi lówó. Àwa la sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n òun ti bí ṣe náwó owó rẹ̀ ò lè tán torí pé ń fowó ṣoore fáwọn tí ò ní, kò sí ní ṣe sí àrí mi. Then ọwọ́ ń páyà wa Ọlọ́run wípé àti ní iye báyìí lòun ó fi lò, kò wá owó yẹn ọ̀dọ́wọ́ rẹ̀ tán, ó gbàgbé àwọ̀ Ọlọ́run. Ìgbẹ̀yìn olówó gbogbo nǹkan tó yẹ kíjọba ó ṣe, owó tẹ̀yìn gan owó tẹ̀lómi ń control tí ń dá control individually ọkọjá owó governor state mi. Ìyàmí ò lọ wá dìde látara yìí. Lẹ́yìn kí Wizkid ọmọ ṣe nǹkan kí àwọn olówó ẹgbẹ́ rẹ̀ ó fún, kí Abu Ibele ọmọ ṣe nǹkan kí olówó ẹgbẹ́ rẹ̀ ó fún lówó. Ẹni táwa mọ̀ lólówó tọ̀rọ̀tọ̀ lólówó ọ̀tọ̀ láláàánú. Olówó aláàánú ló dáa jù, olówó aláàánú tí ń sọ tálíkà àdolówó, tí ń sọmọ ẹni tí ọ̀lẹ nìkan tí ń sọ wọn dọlọ́lá. Tó o bá gbìyàn kan dìde lénìí, ẹnìkan kó ló gbé dìde, ọmọ èèyàn tó dìde ń bẹ ni. Ìjọba lẹ́yìn náà, Mr. David Adeleke Davido, ìjọba lẹ́yìn náà, ìjọba ilẹ̀ yìí náà, tọrẹ ẹ̀bùwò lé ni, ẹ̀bùwò lé ni. Ọdún náà ká bímọ lé ọlá àgbẹ̀kọ́ ọmọ ọ̀dọ́ ọlọ́lá yẹn, ká sì bímọ pò tálákà kò pé kó tó sí. Ṣùgbọ́n mo ti yẹn bá bí tó bá túnra rẹ̀ bí ní máa dépò àtàtà, ẹ ti wá dépò àtàtà ẹja òyìn ọmọ àdìdí lára yìí. Ṣé tó àìpẹ́ yìí náà jẹ́ sóore, èyí pẹ́ ìsóore o, ṣùgbọ́n tẹ́ ẹ ṣe sí tẹ́ ẹ máa ṣe sí wrong person, ṣe pé àwọn èèyàn ń tara yín là, wọ́n ń tara yín dìde. Ìwọ̀n bá ní bẹ́ẹ̀ bá ṣe mistake gan tẹ́ ẹ sọ̀rọ̀ sọ́gbìn ìbò, ìwọ̀n bá làwọn èèyàn sọ̀rọ̀ bú pa yín mọ̀, wọn ò ní blame yín mọ́ọ̀tì torí wọ́n mọ̀ pé yín náà ń gbìyànjú. Most of you believe pé tẹ́nitẹ́ni kì í sàǹtà tán, pé àgbọ̀dọ̀ tó máa fẹnu àbùkù, àgbọ̀dọ̀ fi máa bú Nàìjíríà torí pé ìlú wa ni, ìlú wa ni, a sì ti wà ń bẹ̀. Àwa kan bẹ tá à ní passport tèmi pa travel out, bá tẹ̀ wá travel out náà sí gbogbo ẹbí wa náà láàkó lọ. Àdúrà táwọn àgbà náà ní kọ́lọ́run ọba aláàánú kó wá àtúnṣe, tọ́rọ́ lọ́run lókù tó lè túnṣe, ẹnìkẹ́kọ̀ọ́ ò lè túnṣe mọ́. Yorùbá Haúsá ti sí ó fẹ́ẹ̀lì, Yíbò ṣe ọ́ lana, Yorùbá tó tún ṣe gan wọ́n gbá penalty wọ training kí ló wá kù mọ́. Ọlọ́run lókù tó lè ṣe, Ọlọ́run lókù tó lè ṣe. Wọ́n náà bá ṣe ta lókù tó fẹ́ ṣe, ta ni, ta lè fẹ́ lọ pè wá. Ẹ̀yẹ sọ, ṣé Jésù ni ó wá ṣe ni àbánàbí? Lẹ́gbẹ̀ẹ́. Dayo Amusa, my lovely sister, congratulations. Ọlọ́run á wọ ọmọ yín, Ọlọ́run ṣe lọ́mọ alárùbáríkà yóò wò tèmi náà.